àwẹ̀ ní ọdún ẹ̀ lóde o. Fúnmiláyọ̀ Elizabeth aya Ọdẹlọ́lá ọ̀pọ̀ ọdún òkú yẹ ẹ̀dùn. Aya Ọládòsù Lawrence lèmi wá kí lóde tó ní. Màmá Olúṣọlá o ẹ̀ṣọ́dún èyí mo ní kórí jẹ́ ẹ̀ṣẹ̀ tẹ̀mí sí. Màmá Tinúkẹ́ òkúkú ní fọdún eléyìí ṣàṣẹ mọ́. Màmá Abímbọ́lá o Mọ́dákẹ́kẹ́ kọ̀ráyè níṣẹ́lẹ̀ o. Mo lẹ́yìn lọ́mọ ẹ̀yà kan tí fọhùn bí ènìyàn. Màmá Ọlárẹ̀wájú ẹ̀yin lọ́mọ Ògúnṣùápọ̀ ọmọ Ògúntẹ̀ lúdò. Màmá Ọládipúpọ̀ mo lẹ́ nífọdún yìí ṣàṣẹ mọ́. Ọlárẹ̀wájú Tèmítọ́pẹ́ àti Ọláròǹkẹ́ ló gbé mi wá sí gbàgede. Wọ́n pè wọ́n àkóríkì ìyẹyẹ àwọn kórí àwọn sí mọ́. Aláwẹ̀ ní o ìwọ lọ́mọ ẹ̀yà kan tí fọhùn lórí àràbà ní Mọ́dákẹ́kẹ́ lé. Mo níwọ̀n lọ́mọ ojú orí ìbàbẹ̀ ẹni là á kú sí. Ọmọ Ògúnṣùápọ̀ ọmọ Ògúntẹ̀ lúdò mo lọ́ nífọdún yìí ṣàṣẹ mọ́. Tó bá di wọ́n yá mọ́dún kó rí bíjọ́ gbàǹtẹ̀tẹ̀. Ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé alákẹ́dùn dúdú yẹmí